Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀yin olólùfẹ́ wa. Ṣé dáadáa la bá yín? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹlẹ́nu rófó ni wá nǹkan kí wọn tá bá máa ṣòrófó lé lórí. A máa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ kó tó di pa mú wá sórí ìkànnì ìfún yín láti gbọ́. Ó tún ti ṣẹlẹ̀ ẹ̀yin tèmi ẹ̀ bí wípé kí ló ṣẹlẹ̀. Portable rèé ìyẹn Portable ọmọ Lálọ́mí. Ó fi àtẹ̀jíṣẹ́ òun àti Queen Dami ó fi léta fídíò wà nílẹ̀ tá a máa play fún yín lóríṣiríṣi. Èyí tí máa di kìsì sọ ní òyìn tó bá Portable, ibi tí Queen Dami tó ti ń ṣépè fún Portable, ibi tí Portable ti sọ pé Queen Dami ó gbé ajé òun gbogbo ẹ̀rẹ́ máa jàǹfààní lórí ìkànnì ìlénu. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ wa, bá a subscribe kó like kó comment kó lè máa jẹ́ àǹfààní content nígbàkúgbà tá a bá fi léta fún yín láti gbọ́. Ẹ̀gbọ́n rírìn ọ̀rọ̀ kẹ́mi sọ pé fídíò wà nílẹ̀ tá a máa play fún yín. Fídíò ọ̀hún náà rèé, ó yá yín náà ẹ gbọ́. Aláǹsẹ̀ mo kàn béèrè lọ́wọ́ ọmọ ẹ pé ṣé wọ́n ti yá ẹ àbí wọn ò yá ẹ. Ó dákú. Why you go dákú? Only question why I ask. No be say you wan love me back before you say no love again. Now love don come abi. Okay, love dey go dey come. Love gone na scam. Love don cost. Mo kàn béèrè lọ́wọ́ ẹ pé ṣé ti yá àbọ̀ ìyá ló dákú? Yes or no? Ṣọ́ yá ẹ? Ṣé they tear you or they no tear you? They tear your pint or they no tear your pint, you faint. Ṣé lọ gbé wá ní àbí alpha? Sọ̀rọ̀ sókè o. Dem yá ẹ or dem no yá ẹ? That's all. Sọ́bà yá ẹ. Ṣé wọ́n yá ẹ? Ó ti wọlé ẹ o. Àṣẹ. Láti èní lọ, ó ní láṣeyọrí mọ́ wà. Wọ́n ní gbọ́ ẹ mọ́ o, orú ẹ máa bàjẹ́ ni o. Láti èní lọ, àwa nígbà ẹni tó ń jẹ́ Portable. Ó máa parẹ́ máa yé lójijì ni. Ó máa wá ja wèrè. Ó máa bugi jẹ. Ṣèbí wọ́n dárò òwe wọ́n ja lọ́jọ́ kìíní àná. Eléyìí tán máa ṣe fún ẹ, ó máa ju òwò lọ Portable. Wọ́n máa gbé táyà, wọ́n máa wá sun ẹ ná. Ó wà ní jèrè gbogbo àwọn ọmọ tó bí pátá tí ẹ máa wá bàjẹ́ ni. Àdàbí tó bá yí pé nǹkan tí o sọ yìí kò rí bẹ́ẹ̀ lókù. Ó ti tán. Mi ò ní nǹkan tí mo fẹ́ sọ mọ́. Jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Dami láàrin èmi àti ẹ. Okay. Dami ti bá rí ẹ, ó máa dùn mí o, mo ń sọ ní live video sí tìbọ̀. Má súnmọ́ gbègbè orí kọ́ọ̀lù ẹ̀, ó ti mọ̀ kó fẹ́ manipulate ẹ̀. Má try láti súnmọ́ anything torí òun gbọ́n jù ẹ lọ. Mo máa ń sọ fún ẹ pé ẹni yìí ó ja wèrè jù ẹ lọ. Òun kakú, wọ́n ń ṣe rìndìnrìndì, ó ń ṣe kíní. Òun gbogbo kan tó ṣe ó ti mọ bóun ṣe fẹ́ post, ó ti mọ kan tóun fẹ́ post, ó ti mọ bóun ṣe máa ṣe gbogbo ẹ̀. Mọ kan tóun ṣe, focus lórí business yẹn. Take care of yourself, take care of your son, your skin, your business, focus on you. Ó ṣì kéré, ọba máa wẹ̀ ó máa rò pé àgbàlagbà kan ní ẹ 25 years old. Ó bóyá dàbí bẹ́ẹ̀ tó ẹ pé bí 30 something years old ní ó bóyá wọ́n tó ẹ kó focus lórí ayé ẹ̀, ó sọ́ra ẹ̀ nù. Ó wá irú wọ sí Portable normal ṣé irú wọ ṣe ẹ̀kọ́ tó Portable ṣé irú wọ́n náà queen ní ọmọ ibi tó ti bọ́ta o ṣé irú wọ lọ ká sọ̀rọ̀ ṣé orí ẹ̀rọ ẹ̀kọ́ lọ sọ́dọ̀ o gbà ní ìtẹ̀ ní láti bu ẹ̀ náà ọmọ kébi mo ti bu ẹ̀ dáadáa ọ̀rẹ́ sí so mo kàn máa sọ fún ẹni sí ni pé ní ẹ̀yìn yìí anything bí pọ́tẹ́ jọ̀nù ayé ẹ̀ fókọ̀sì lórí ayé ẹ̀. Ìyẹn wọ máa ń dì ó fẹ́ gbé gẹ̀ẹ́sì ṣé wàá tó ti gbẹ́yàn sí gbé gbogbo ẹ̀ sí gbé ó ti bẹ́nu sí lórí pé o gbé bọ́dì sí mo ya dànù ni mi ò ya wèrè. No glory ìyá bọ́dì o ìyá bọ́dì o tótótó ìyá bọ́dì o ìyá bọ́dì o máa ń dí òbò níṣu tótótó ìyá bọ́dì o no glory ìyá bọ́dì o olówó oníṣẹ́ ìwúra tótótó ìyá bọ́dì o oníkúrú náà ló bọ̀ àti oníkúrú náà ló bọ̀ àti oníkúrú náà ló bọ̀ dàtú ló fi kọ́kúnà tọ́tọ́tọ́ ìyá báyìí o tọ́tọ́ ìyá báyìí o mándí ọlọ́bọ̀ṣù mándí ọlọ́. Afa Portable wa ń bi ògùn fẹ́ pa àyà ẹ̀ ṣá mi fẹ́ dá àyà ẹ̀ lóhun tẹ́lẹ̀ bọ̀ àwọn áńgẹ́lì mi ní kí fún ẹ lésì ẹ̀ ò ní ṣoríire ó máa ń nàga mú ṣòro ni láti bo sí bo. Èmi fẹ́ dó Ọlọ́run máa ń jẹ èmi ò ń já wọn ṣàbàṣà bíi tiẹ̀ okó ẹ̀sìn ló kó ẹ okó ìbànújẹ́ okó òfò wọ́n wá sọ pé ìyá ẹ̀ kan ní kúrú náà ó bó tèmi ò bó la screen bóbó
àwọn bàbá ẹ ló ń tẹrí sóbò tèmi òbò tèmi ò ń ṣe òbò tó lè dò ó gbé súnmọ́ mi mo já ẹ tán kò sọ̀rọ̀ lórí ẹ̀ wá fẹ́ máa pa fẹ́ máa gaslight fẹ́ máa manipulate èmi oró níbo nígboro ayé ogun máa pa ẹ̀ ní ta ló fẹ́ du ẹ̀ èmi ń já Dami pé kó fi ẹ́ lẹ̀ ó jẹ́ máa fi ẹ́ lẹ̀ òun ṣèyàn òun ṣọkùnrin gidi èmi kan tó máa ọkùnrin gbọ́dọ̀ máa ṣe ṣoṣoṣoṣoṣo ó ti ṣoṣoṣo ẹ ti pọ̀jù ayé ẹ ti bàjẹ́ ó máa ń rojọ́ jù àwọn tó ń gbóbò fún ẹ ni mo blame àwọn tó ọmọ ọwọ́ tí wọ́n ṣerú ẹ ló ń sọ ni olórí burúkú drugs kàkàn ìwọ tó kàn kún gbogbo wèrè sójú ayé ẹ ti bàjẹ́ èmi tí mò ń nídìí gan tí di mi papò gan mi ilé kí n díjú tó pẹ́ bá wo òbò mi máa fún ìyá ẹ lọ́pàá court ogun máa pa ẹ̀ kọ́ sí kúrò níbí jọ. ó gbájẹ́ mi jápa ni mo yà fún ní loving you mo gbà padà àsọmọró mi ò ní domọ́ ni ṣẹ́ńgbọ́. ó gbé àwọn ẹbí carry weight calabash on different of kind things inside that house tí mo ti gbàgbé kan àwa we have spiritual is real. ọmọ ìyá mi. Àdàmú kò ní jẹ́ tiẹ̀ láti ẹni ìlọ tọkàntọkàn ni mo fi ń ṣàdúrà fún gbogbo nǹkan tó bá dáwọ́lé Ọlọ́run á bá mi jẹ́ kó máa yọrí sí rere àdáwọ́lé ẹ̀ ó máa yọrí sí rere o ò ní ṣìṣe o ò ní ṣìrìn gbogbo àwọn tó ń bínú sí ẹ láti ẹni ìlọ máa bẹ̀rẹ̀ sí máa yọ́nú sí ẹ òkìkí nǹkan kò ní ṣe ẹ́ wàá dàgbà wàá dógbò wàá jẹ ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ àṣírí ẹ̀ ò ní tú lágbára Ọlọ́run gbogbo nǹkan tó bá dáwọ́lé sẹ́ ẹ Ọlọ́run á jẹ́ kó máa yọrí sí rere. See, about the video, you should understand. When we dey together, I will pray for you. Kò dìgbà tí bá tó post ẹ̀ online, try and understand. I don't need to be like, I need láti máa fún wọn lọ́rọ̀ sọ. Normal nǹkan tá ti ṣe láti ṣe yìí. Just calm. I will pray for you and then my prayer are with you. Gbogbo àwọn àdúrà tí mò ń gbà ó wà pẹ̀lú ẹ̀. Nothing will do you and nothing will do me too. Don't worry, I dey with you. Babe, I dey with you. Olórí burúkú ọmọ òfòyí ni mò ń reply. Torí pé ó ti gbọ́ pé mi àti ń fẹ́ padà. Ilé dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ ń kó oríṣiríṣi nǹkan sí stories ẹ̀. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ ń bá mi jẹ́ ní story ẹ̀. Ẹ sọ fún mi sí pé ó ní ẹlòmíì bá epo bá mi sùn kí lẹ expect tẹ́lẹ̀ ọmọ tó ní má padà wá sọ́dọ̀ yín ọjọ́ bó ṣe gbọ́ lẹ́nìí pé mo padà kò ṣe sọ látọjọ́ ìpọkùnrin bá mi sùn tó ṣe wá jẹ́ èní tèmi àti yín tó ti ń gbọ́ pé mo fẹ́ padà ó máa bà mí jẹ́ ni now kí lẹ expect ó máa bà mí jẹ́ kò fẹ́ kí n padà ni tó bá ti show off kó gbé evidence jáde. Ẹ sọ fún mi pé ẹ ń bi mí ẹ wo nǹkan tẹ́ sáré lọ post àwọn blogger tún máa gbé so tó bá dẹ̀ ti gbé tó bá fi lè gbé ọ̀rọ̀ yìí ó ti tán nìyẹn I'm not coming back again. mi ò lè wá mọ́ tó bá fi lè mú àwọn blogger gbèrò kan bẹ́ẹ̀ yẹn ní nǹkan tí mi ń ṣe ní sùúrù ní nǹkan tí mi ń ṣe ó dẹ̀ post nǹkan báyìí ó sáré post nǹkan báyìí. So orí evidence nǹkan yìí ó ti ń sáré post ó fẹ́ cast mo fẹ́ kí blogger tún gbé so tí blogger bá wá gbé èmi máa bọ̀ máa padà sọ́dọ̀ ẹ̀ okay. Portable jọ má pè mí mọ́ jẹ́ kí n wà báyìí má wọrí má pè mí mọ́ mo mọ̀ kó fẹ́ fi mí ṣẹ̀sìn ló dẹ̀ ti fi mí ṣẹ̀sìn tó fẹ́ fi mí ṣe ó dàbọ̀ má pè mí mọ́ ṣó ti gbọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ti rí fídíò náà tẹ́yìn náà dẹ̀ ti gbọ́ tẹ́ ti wò ó kí lẹ́yìn náà rí sí nǹkan tí Portable ṣe yìí ṣé ó bójúmu àbí ẹ wò ẹ káró pinna yín ní comment section tó bá yẹ pé gbà àkọ́kọ́ rèé tó ń da pọ̀ wá bá a subscribe kó like kó comment kó lè máa jẹ́ wọ́n àǹfààní content nígbàkúgbà tá a bá fi léta fún yín láti gbọ́ ẹ wò ó àní máa ríra wa jù báyìí lọ ọ̀pá pọ̀lọpọ̀lọ kò ṣeé péjò ó dàbọ̀.